Níbi tí a wà yìí la ti rí àwọn setman tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtò ní ọ̀kọ̀ọ̀kan èjì bí wọ́n ṣe máa ń tò láti bẹ̀rẹ̀ náà nìyẹn. Setman àwọn ni wọ́n ń ṣe ah, ilé àwọn àjẹ́ yẹn ibi tí sorry ilé àwọn màámi yẹn ibi tí àwọn màámi tó ti máa ń ṣèpàdé. Àwọn ni wọ́n ń set lọ́wọ́lọ́wọ́ yẹn. Inú igbó ni wọ́n ṣe bẹ̀ sí ṣùgbọ́n ilé kankan wà ńbẹ̀ o, kì í ṣe inú igbó kìjikìji náà. So wọ́n ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ níbẹ̀ láti rí setman ẹni tẹ́ ẹ ti mọ̀ dáadáa tó máa ń pè ní Èkó. Àwọn ni setman tó fẹ́ set iṣẹ́ yìí. Bákan náà director náà wà pẹ̀lú wọn ńbẹ̀ tí wọ́n wò pé ṣé ká ṣe báyìí, ṣé ká ṣe báyìí. Ta ni director tí mo ń sọ nípa ẹ̀ yẹn? Ẹni tẹ́ ẹ mọ̀ dáadáa ni. Tí n bá sọ fún yín ó máa yà yín lẹ́nu pé ṣé director ni wọ́n? Àwọn tó bá ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ wọ́n á sọ pé director ni wọ́n o, àgbáwo ni wọ́n. Àwọn náà ni ọmọ tuntun. Àwọn náà ni tó máa ń sound mọ́. Wọ́n ti di director gan, wọ́n ti padà sí directing nísìnyí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọ̀gá wọn gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kọ́ wọn iṣẹ́ kọ́lọ́n fọ̀run kẹ́ wọn, director ni wọ́n. Iṣẹ́ tí wọ́n kọ́ nìyẹn. Wọ́n ti wá padà sí di directing báyìí. Àwọn náà wà níbi tí wọ́n ti ń fojú wò wípé ó dáa báyìí àbí kò dáa. Director, ẹ jẹ́ ká gbọ́ nípa sinimá tí a fẹ́ pòpọ̀ yìí. Kí ni àkọlé ẹ̀? Saje deru ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Saje deru. Kí ni ìtumọ̀ Saje deru? Lágbára lọ́wọ́ Olódùmarè, gbogbo ojú tó ń wò wá pátápátá tó dúró de sinimá yìí tó fi jáde tó wo sinimá yìí tó jẹ́ kó dowó padà, gbogbo yín pátápátá lẹ máa rájẹ́ pè rán níṣẹ́.